lọ́jọ́ òní lọ́dún ọba yankun rẹ̀ gbogbo Ìkòròdú ọba kẹ́pẹ́. ọjọ́ lọ́jọ́ òní lọ́dún ọba yankun rẹ̀ gbogbo Ìkòròdú ọba kẹ́pẹ́. àpáta dé àpáta pààrà ewì dé egun alárè ń tọ́ba èkúrú àtàkàrà nítòsà ilẹ̀ ọ̀sán gángan tọ́ba mági kutukutu ní tọ́ba ìgbò òní olónìí ní tọ́ba àyànkún rẹ̀ tí gbogbo ilẹ̀ Ìkòròdú kábíyèsí mo wárí forí adé o mo forí balẹ̀ fọ́rùn ìlẹ̀kẹ̀ ọba kẹ́pẹ́ o happy birthday to his royal majesty ọba ẹnjìníà abdulkabir adéwálé sọ́tóbi ìlú fẹ́mi lọ́ba adékorú ṣẹ̀fàì máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ nínú ọlá ńlá àwọn bàbá rẹ̀ àádọ́rin ọdún lókè pẹ̀ ó ti kú òní kèrèmí kábíyèsí ẹ̀yẹn ṣá máa jùrù kẹrẹ wẹ́lẹ́wẹ́lẹ́ torí ẹ̀yin gángan lólóòní ọ̀fọ̀ní èmi ó máa kọrin ewì lọ. mi ò mọ bí olórí gbẹ̀yàn rí o ǹbá tètè lọ yan tèmi mi ò mọ bí olórí gbẹ̀yàn rí o ǹbá tètè lọ yan tèmi kábíyèsí ibì kan náà látẹ̀yàn rí o. òní lónìí jẹ́ afẹ́fẹ́ orí òkun kìkì omi atunilára èyí tó jẹ́ torí iyanrìn ní kérúpẹ̀ lọ́wọ́ òní lọ́jọ́ ìbí ọba láyé ire ọba déwálé àbíkàbírù mùsùlùmí òdodo ni onígbàgbọ́ òdodo ni tó bá sì jẹ́ tìṣẹ̀ṣe ọba wa ni tó ń ṣe tiwa ọba Sọ́tóbí atọ́ba tẹ́lẹ̀ kó tó wájọba ó jọba tó di bàbá fún gbogbo bàbá ẹ̀yin ti Ìkòròdú ọ̀gá ara oríwú ẹ wá máa gbọ́ bí wọ́n ti ń koríki bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ oníṣu mẹ́fà èjì jíjẹ èjì títà èjì tó kù ni wọ́n fi ń bo òsàkẹ́ tí ò léyìn ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ la fi máa ń kì í gbé ẹ̀yin lọ́mọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ẹ̀yin lọ́mọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ àṣàlẹ̀ jẹ́jẹ́ bí ẹni òróbìnrin rí àní bí ẹni tí òlóbìnrin lé bẹ́ẹ̀ bí òkú bí ọgbọ̀n aya ń bẹ lé tọmọtọmọ ẹ̀yin lọ́mọ sálí ní kóríkì ẹsẹ̀ ẹ̀yin lọ́mọ akénígbó kẹrù ó bára ọ̀nà ọmọ akékàrà kékòrò ti sọ lọ́rọ̀ dá jìnnìjìnnì ẹ̀yin lọ́mọ onígbà àjòjì gbọ́dọ̀ wọ̀ àjòjì rèé bá wọ̀ ẹ̀bọ̀rà bọ̀ lásọ ẹ̀yin lọ́mọ ìlú kékeré ọkọ̀ ìlú bàǹtà ká ọkọ̀ ìlú bàǹtà ẹ̀yin lọ́mọ mọ́lẹ̀ àfẹlẹ̀jà ọmọ kúkú kẹ́ ọmọ màgbóré ọmọ mẹ́rù ògùdù ọmọ mẹ́rù ògùdù ọmọ adọ́ba lóun lárógo ọmọ onídìí àgbàǹgbè ọmọ onídìí òkúrúgùtù ọmọ onídìí kì í tẹ̀sí iye wa káwòrò yẹ̀nà umalẹ̀ ọba umalẹ̀ òtí kábíyèsí mo lè kọrin ewì yìí dọ̀la olórí láàfin kọ́ gbogbo ọmọ orí adé kọ́ṣẹ́ wọ́n bẹ lálàáfíà ara adédayọ̀ Taofikat Sọ́tóbí adéníyì cousin Sọ́tóbí adétayọ̀ Ìdáyàt Sọ́tóbí ọbádìméjì Elias Sọ́tóbí gbogbo wọn kọ́ adéolú ló ní kí n máa kórí adé ológun ló ní kí n máa kí kábíyèsí ló ní tẹ̀ríntẹ̀yẹ ọmọrin ẹlẹ́kìtì kété ọmọ ajúwájúwá àlẹ̀kẹ̀ adéolú ológun ẹni retí mo rí tí mo bá ròde òun ló ní kí n máa sọ wípé happy birthday to his royal majesty ọba ẹnjìníà Kabir adéwálé Sọ́tóbí adékorú ṣẹ̀fàì àyẹ̀kùn rẹ̀ ọ̀gbẹ́gbẹ́ ilẹ̀ Ìkòròdú ìlú fẹ́mi lọ́ba báwo lẹ máa rọra olóríire bàbá mi ẹni rí ẹni àtàtà the paramount ruler of Ìkòròdú division ìwọ ni kábíyèsí ìwọ ni the chairman Ìkòròdú divisional chieftaincy committee ìwọ ni kábíyèsí ìwọ ni and the first vice chairman Lagos State Council of Obas and Chiefs ìwọ ni kábíyèsí ìwọ náà ní ìlú fẹ́mi lọ́ba ìlú fẹ́ ọlọ́ba lóòótọ́ ìlú fẹ́ olóyè gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní ọbẹ̀ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọbẹ̀ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọbẹ̀ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọba ìlú kékeré ọkọ̀ ìlú bàǹtàbàǹtà ọba Ìkòròdú ọ̀gá ará oríwú ọba Déwálé o máa pẹ́ láyé ojú rẹ̀ ò sì ní rí bí èyí tó já sí wípé o máa pẹ́ lóyè bí ọ̀rọ̀.
kábíyèsí onírìbú ọmọ lásìkò yìí bẹ́ẹ̀ ni onírìbú aya ìlú òní túmọ̀ lórí o ó máa pẹ́ lórí àpèrè àwọn bàbá rẹ̀ àṣeyìí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́mi ọba kẹ́pẹ́ kẹ́mi ọlọ́gùn o ẹ̀sìn ọba àjẹkù pẹ́ ìrùkẹ̀rẹ̀ kábíyèsí àdọ́kẹ́ni tó bá dọ́kẹ́ni àtúmọ̀ra mi láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba happy birthday sir àpátápàrẹ̀ ewì lèmi jẹ́ tó bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí oníbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. olórí ìwádé o olórí ìwádé olórí ìwádé o olórí ìwádé èkúrú ọ̀lẹ́lẹ̀.